gbogbo ọmọ gómìnà pátá nílé lóko mo kí yín ẹ kú o. Ìlú kan wà ní Ìgbómìnà ní ìpínlẹ̀ Kwara. Èsìẹ́ ni wọ́n ń pè ìlú náà. Èsìẹ́ jẹ́ ìlú tó gbajúgbajà látàrí àwọn ère tó ń bẹ ńbẹ̀ tí àwọn èèyàn lọ máa ń wò, gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ibẹ̀ ni mùsíọ̀mù àkọ́kọ́ ibi tí ń kó ère sí nílẹ̀ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ pátá wà. Bó lè Èsìẹ́ ṣe jẹ́? A gbọ́ wípé àwọn Èsìẹ́ Ọ̀yọ́ ilé ni wọ́n ti ṣẹ̀ wá. Ìgbà tí wọ́n ṣẹ̀ dé òkè odò ni wọ́n kọ́kọ́ dé sí. Wọ́n dé sókè odò, ṣùgbọ́n bí tí wọ́n dé sí yìí kò sí omi, ìyà omi ń jẹ wọ́n. Wọ́n wá rán bara àgbọn yìí tó ń jẹ́ ọdẹ nínú wọn láti lọ wá ibi tí omi bá wà láti jẹ́ kí wọ́n padà tẹ̀dó síbẹ̀. Nígbà tí bara àgbọn tó rìn tó dé ibì kan, òun kọ́kọ́ ṣàwárí àwọn ère yìí. Èèmọ̀ kílẹ̀ yìí èyí ti jẹ́ ère alẹ́ yìí tó dúró, èyí tó gbé ìbọn lọ́wọ́, èyí tí ó ń lọta lọ́wọ́, èyí tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ló wà nínú àwọn ère tó rí. Bara àgbọn sá eré padà sínú ìlú, ó lọ fi tó ọba létí. Ìgbà tí ọba gbọ́, ọba sọ pé nìṣó níbẹ̀ ká lọ fojú sùnùkùn wò. Nígbà tí wọ́n dé ibẹ̀, ọba kan báyìí ẹ̀rù bà ọba. Nígbà tí ẹ̀rù bà ọba tí ọba fẹ́ sá padà, kí ló ṣẹlẹ̀? Ilé-iṣẹ́ tiwantiwa Aba Medicine wọ́n ti kalẹ̀ bà sí UK báyìí. Ẹ̀yin romi ò sí mọ́ jẹ̀díjẹ̀dí ni, òní oyún òjú ni, obìnrin tí nǹkan oṣù ẹ̀ ò ṣe déédéé tàbí òróyún ní, ọkùnrin tí ò lè tàtẹ̀kọlẹ̀ dáadáa lọ́dọ̀ àyà rẹ̀. Gbogbo ẹ̀ òní wọ́n ń ṣe free delivery ní UK o. Ẹ tètè kàn sí wọn. Nígbà tí kábíyèsí fojú kan ère náà tó fẹ́ sá padà, ó di ràbàràbàràbà, ó di tí kábíyèsí fẹ́ ṣubú. Ó ní wọ́n fi sọ wípé láti ìgbà yẹn ọba tó bá tún jẹ lẹ́yìn kábíyèsí ìgbà náà kò gbọdọ̀ tó fojú kan àwọn ère náà mọ́. Ìlú Èsìẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti máa ń sọ wípé àwọn ìlú kan ó ní wọ́n ṣẹ̀ sí Elédùmarè, Elédùmarè fi bínú sí wọn ló fi di tí wọ́n di ère. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sì sọ wípé irọ́ ni wọ́n ń pa. Òtítọ́ náà nínú tí wọ́n sọ nínú ìlú náà, nínú ìtàn àfẹnusọ, ó ní wípé ńgbà tí wọ́n lọ bá àwọn onífá pé ẹgbẹ́ fàjẹlẹ̀ kí ló ṣẹlẹ̀, wọ́n ní tífá sọ, ó ní wípé àwọn kan ni wọ́n ṣẹ̀ sí Elédùmarè tó sì jẹ́ pé Elédùmarè bínú sí wọn lódìdí ìlú kan tí wọ́n fi di bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn kan tó sọ pé irọ́ ni kò rí bẹ́ẹ̀, wípé a ò mẹ́ni tó kalẹ̀ ṣe ère yẹn síbẹ̀, pé bóyá àwọn kan ti tẹ̀dó níbẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n gbẹ́ ère. Wọ́n kó ère náà, wọ́n sì dá mùsíọ̀mù yẹn náà sílẹ̀ ní 1945 tó sì jẹ́ mùsíọ̀mù àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Ẹ tún tẹ̀lé mi, Yorùbá Dùn Ká náà ni, láti máa tún mú àwọn àtàn Yorùbá míì tó dùn gbọ̀ngbọ̀n kan sí wa. Orúkọ tèmi ò yípadà, Abdulhafiz Abiodun Ọlárẹ̀wájú náà.